lórí ètò Miliki Express náà la ṣe wà gbogbo ẹ̀yin tí wà nílé mo kí yín kú jókòó ẹ mọ̀ pé a sọ fún yín pé fàájì ṣàn látàná ní Uptown Lounge and Bar bẹ́ẹ̀ ni Orísun pé ọdún mẹ́rin fàájì ni wọ́n nílé gbogbo wa àlejò wa kejì wọ́n ti wà lórí ìjókòó ta ni àlejò wa kejì a sọ fún yín a ní olórin jùjú kan náà ń bẹ ńlé olórin jùjú yẹn ti wà mẹ́rin tí mo rẹ́rìn mo mọ̀ nǹkan tó ṣe mo mọ̀ ìdí tí mo ṣe ń rẹ́rìn o ok ẹ jẹ́ kí n sọ fún yín ẹ mọ̀ kó máa ń sọ pé ọmọ tẹ́yà bá bí òun náà ni ẹ̀yà máa ń jọ ẹ ní báyìí àgbẹ̀ Dòyìn Kújọrẹ̀ Tìjàrà. Dòyìn mo gbọ́rin dé o èmi náà rè ayé rò pé ó ti tàn Ọlọ́run ní kò tán ó yọ mí kúrò nínú òkun owó ẹ̀mí mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣe iyebíye mo wá dẹni táyé ń fi rè pé ó ń ṣe bàbá mi o ìgbàǹbájó ló nílùgbèlù lọ onílùgbèlù lọ tọmọdíjọ ṣe bí ọba Dòyìn Kújọrẹ̀ ló ń pèdè ẹ wá gbórin wa ọmọ àjànàkú kì í yàrá ọmọ ẹyá bí ilẹ̀ yá jọ o ẹ gbọ́ mo ní mo gborin dé mo gbólùdé ẹ bẹ̀rẹ̀ jù ìwọ tó o bá lè jù máa mì kó máa mì lẹ́ngbẹ́ àtòrìn àtìlù tí mo bá lu màá ló rẹ̀ butu àjíjọ́ àtèdè mi gbogbo ẹ̀ ló yàmára ṣùgbọ́n tó bá ṣèmi nìwọ ní màá yà bẹ̀rẹ̀ mújó ààrẹ ní bálà màdópòde ẹ̀yìn tèmi ẹjẹ́ àjò ràkẹ́ńgẹ́ alára gbàrà yídà kẹ́ńkẹ́. ó ga wo nǹkan lè fi jọ dádì yìí ṣá wo nǹkan lè fi jọ dádì ilé àwùjọ dádì wa àwùjọ dádì wa eléyìí ti pọ̀ jù. ẹ káwọn sórí ètò wa. Thank you very much. ẹni wá tẹ̀dù láti rí i. It's my pleasure. ó ga ẹgbà síbẹ̀. Nice one. Tìjàrà. Is that me? Nice one. Nice one. ẹlẹ ìbéèrè tèmi tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín ó fẹ́ yàtọ̀ díẹ̀ torí pé tẹ́ ṣe wọlé pẹ̀lú introduction yín yẹn mo like ẹ kàn jù fún wa ní state ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa gbé wá sórí ètò ìtàmánìyà ẹ kọrin fún wa máa bẹ̀rẹ̀ wọ́n ni pé kọ́ kọrin mo like intro tẹ fún wa yẹn. Thank you very much. question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé kí ni ìyàtọ̀ gan nínú Fuji àti jùjú. ká dúpẹ́ fọlọ́run gbogbo wọn wà lọ́tọ̀ọ̀tọ̀ jùjú wà lọ́tọ̀ Fuji wà lọ́tọ̀ oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni but orin jùjú tẹ̀ ń rí yẹn ó dá yàtọ̀ ní tiẹ̀ ní gédégbé ní ká dẹ̀ dúpẹ́ fọlọ́run pẹ̀lú àwọn bàbá wa tó ti gbéṣẹ́ yìí láti bẹ̀rẹ̀ aláwọn bàbá a dẹ̀ dúpẹ́ fọlọ́run fáwọn náà tó láwọn bàbá ń bẹ̀ ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé wọ́n jẹ́ ká mọ̀ wípé from time orin jùjú ó yàtọ̀ ní gédégbé because ibi tẹ́ bá rí tó bá ti ń jó jùjú wọ́n ń báyọ̀ jà ìjà nǹkan kò sí níbẹ̀ everybody máa ṣeré ẹ̀ títí bá yọ oní tó bá fẹ́ jó ajójó ẹ̀ ẹni tó bá fẹ́ ṣe fàájì àṣefàájì ẹ̀ oníkálukú wà lọlé ẹ̀ ni níjọ́ kejì kò ní sí pé ta ló ṣe patí wọ́n fi pe léré sọ̀rọ̀ mi yé yín ìyẹn ló ti jẹ́ kí orin jùjú láyé kó wà láyé ọ̀tọ̀ ní títí ẹ̀ tí gbogbo àwọn ayé dẹ̀ fi ń gba ti orin jùjú kàkà kíkì ní o ṣakápò ẹkùn ni oníkálukú àkúṣàwọ̀ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ó ga jù. kò jù bẹ́ẹ̀ lọ. mo like wọ́n ní swagger gan oníswagger ni wọ́n ṣe. mo like wọn. Thank you very much. ok tọ́ba tẹ̀ wá sọ pé jùjú gangan kí là ń pè ní jùjú. orin àti ìlù tó ṣe gbọ́ sétí lọ́wọ́ ní ọ̀dọ̀ àwọn ọ̀mọ̀wé àtàwọn tí ò kì í ṣọ̀mọ̀wé orin jùjú tó ṣe gbọ́ sétí láwùjọ tí àwọn intelligent people àwọn reasonable people tó máa jókòó tì tó máa gbọ́ tẹ bá rà wá táwọn àwọn earring tá à ń ṣe gbogbo ẹ̀ àfihàn láwọn ìgbà tó dé nígbà ló là ń lò ó ìgbà tó dé ló nígbà ń lò làwa ń tẹ̀lé àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ yìí ó níbi tó ń fi sí but kó má dàbí nípa àgán wà outdated la ṣe ń ẹmọ̀ báyé bá ṣe ń lọ ká máa bá wọn yí sọ̀rọ̀ mi yé yín ìyẹn nìkan táwa ń tẹ̀lé àwọn ìgbà táwọn bàbá wa wà yẹn kò sí gbogbo orí yẹn ìgbà yẹn ìgbà táwa dẹ̀ dé ń sìn bó ṣe ń lọ táwa náà dẹ̀ ń kọ jùjú a gbọ́dọ̀ bóró àwọn idea kéékèèké kan láti lè fi meet up pẹ̀lú bó ṣe ń lọ ń gbòòrò but that jùjú is still the best in town. I mustn't lie to you tí àwọn èèyàn bá ń ṣe patí lẹ́ni lọ́la wọ́n á kọ́kọ́ po ní jùjú wọ́n lè ṣẹ̀fọ́ ní hip hop alẹ́gbẹ̀ẹ́ ni tó máa fo ní hip hop àwọn àfi alẹ́gbẹ̀ẹ́ ni but ní jùjú gbọ́dọ̀ perform live band on stage sọ̀rọ̀ mi yé yín ìyẹn gọ́gọ́ ló máa ń má gbòdùn ló máa ń má gbòdúró gírí tó àwọn ìsọ̀rí ènìyàn tó máa jó tó máa feel lára wọn dáadáa Ọlọ́run kó gbàdúrà gbogbo wa.
nǹkan tí mo tó wá fẹ́ sọ sí pé ok kí tẹ̀ ló mú yín wọnú orin gan-an ṣé ká ní báyìí torí báyìí Dayọ̀ Kújọrẹ́ nǹkan orin lẹ́yìn náà ṣe rò pé ok o jẹ́ ìjọba mi o jẹ́ kémi náà máa kọrin àbí báwo. A dúpẹ́ fọlọ́run tí ọba fẹ́ parọ́ ọ̀rọ̀ àwọn ní ẹlẹ́rìí ń wà ní kàfàṣà. This is my little sister at my right finger. At my right hand, sorry. Sọ̀rọ̀ mi yé yín. So anything I say here today, mi ò ní rò pé káwọn èèyàn rò pé ọ̀rọ̀ rọ. Music tí àwa ń play lénìí, ká dúpẹ́ fọlọ́run. Fine, let me say maybe I have the blood running in me. Bóyá blood ẹ̀ ó ń run nínú mi làwa ṣe play music. Bọ̀ ká dúpẹ́ fọlọ́run. Kò ṣe pé bóyá mò ń wò pé bóyá bàbá mi ṣiṣẹ́ eré àbí nǹkan kan. Because from the onset làwa náà ti ń try láti bóyá báyìí kan dé láti show ọ̀ ká lọ jí késẹ̀ tí wọ́n tó ti fi ṣe live ká lọ máa play ẹ̀. Bàbá mi gùn tiẹ̀ mọ́ ń gbà mí wọ́n kàn rí pé àwọn késẹ̀ tí wọ́n ti miss lórí wardrobe wọn ni àwa làwa ń mú gbogbo késẹ̀ tí wọ́n gbà yẹn tá ń play ẹ̀ tá ti ń adẹ̀ ń gbọ̀ for fun ni o. Unlike the different kind of people tó jẹ́ pé tó ti ẹ̀ play music ní ìdílé wọn tó ń gbẹ́ Ebenezer Obey tó ń gbọ́ Kingston Ayade wọ́n tẹ̀ rí CD yẹn pé mo máa láìkọ́ tí bàbá yẹn kọ tó dẹ̀ slot ẹ̀yìn tó dẹ̀ ń gbọ́ ìyẹn làwa ṣe lọ́wọ́ mú késẹ̀tì látòrí àjàǹgbà yẹn tá kan tẹ̀ ń gbọ́ tá dẹ̀ ń gbọ́ lọ́tún tá ń gbọ́ lósì gbọ́ lẹ́nìí adúpẹ́ fọlọ́run pé with that ọlọ́run fi àwọn we have a kind of inspiration within ourselves so it's not as if I was taught or anything I just found myself in the music industry and I glorified the name of God. Hallelujah. Question tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín sì ni pé Sherry, ṣé Christian music Christian juju òun gangan lẹ ń ṣe báyìí ṣé ti Christian lẹ ń ṣe juju music tí yín ṣé ti Christian ló dálé lórí tó ló ní apá kejì. Ká dúpẹ́ fọlọ́run ọba kò sẹ́ni tó wà láyé yìí ìdá kéèyàn mọ̀ nípa àfà ọ̀ kó mọ̀ nípa wòlíì àbí kó mọ̀ nípa ẹlẹ́sìn kan àbáláyé mẹ́ta náà ló wà ní ayé yìí ṣùgbọ́n àwa dúpẹ́ fọlọ́run wípé any which way tí àwa mọ̀ ọlọ́run ọba làwa mọ̀ ní ọlọ́run tiwa lákọ́kọ́ torí pé níyàn bá rògùn kó rọ̀ṣà tó bá jáde nílé ẹ̀ láàárọ̀ kọ́kọ́ fìyìn fọlọ́run tó bá máa délé ẹ̀ padà lálẹ́ kó tó fìyìn fọlọ́run torí tíyàn bá sùn lálẹ́ tó jí lọ́jọ́ kejì orí ọ̀fẹ́ èèyàn kan ó bí òṣèré ọ̀fẹ́ ọlọ́run so ní wíwà wa láyé lọ́tùn lósì lókè nílẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run la fi ń gbéga à ń kọrin ní nílẹ̀ yìí ní lókè òkun anywhere tá a ti ń ṣeré àwọn forin wa gbórúkọ ọlọ́run ọba ga ni adẹ̀dúpẹ́ fọlọ́run wípé síbẹ̀ ayé wa ń tẹ̀síwájú lórí bí to God. Àmọ́ pé tí máa ń wá sí orí ètò Miliki Express dáadáa ẹ ti máa ń jù sí wa lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n ayé máa ṣọ́ àwọn performances yìí o but kí lẹ ní fún wa gan-an lálẹ́ kí gan-an lẹ fún wa ní Uptown kí lẹ ní fún wa lọ́pọ̀. ẹ jọ yín tèmi nílé lóko lẹ́yìn odi ẹni tó bá nífẹ̀ẹ́ mi Dóyin Kújọrẹ́ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tèmi nílé ẹ nífẹ̀ẹ́ wa so Uptown láti fẹ́ ṣe gbogbo fàájì 4th year anniversary Orísun èyí èèyàn wa ẹjọ́ ẹ bá mi débẹ̀. Uptown làwà tàti gbé ń ṣeré Uptown làwà tàti gbé ń dẹ̀mọ́ Uptown ìlú àwọn àgbà ni ẹni tó bá mọ music tó dúró dédé ẹni tó bá mọ music tó gúnrán gégé ẹjọ́ Uptown ni ẹjẹ́ á máa lọ ìròyìn àbá mi débẹ̀ o Uptown ìlú àwọn àgbà ni àwọn olórin oríṣiríṣi ló ń bọ̀ ní Uptown olórin oríṣiríṣi orin tó gbámú ṣe orin tó jẹ tí ní gbèsè àwọn nọ́mbọ̀ ní Uptown àwọn Orísun náà ṣe 4th year anniversary ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ààbọ̀ níbẹ̀ ẹ pàdé wa thank you very much. òun náà lẹ ti gbọ́ yẹn gbogbo ti wà nílé Súlè Àlàó Màláíkà àwọn náà ń bọ̀ ń bí ìlàlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣáà máa bọ̀ ẹ túyáyẹ ẹ wá bá wa ṣayẹyẹ ọjọ́ ìbí wa Orísun àpé 4 years ọlá Ọlọ́run ni kò ń ṣe nǹkan kékeré Uptown Lounge ibẹ̀ la máa wà lálẹ́ àwa ní nọ́mbà 59 Yàyà Ìbátan ní ìlú Ọgbà ní ibi báyìí Dóyin Kújọrẹ́ àwọn náà máa wà ńbẹ̀ láti wá kọrin Dóyin Wonder. Thank you very much. Ẹ jọ̀ọ́, ẹ wò, this is a show, this is a program that you shouldn't miss. I want you all to be there.
I want you all to be there. This is the kind of program that you shouldn't miss. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa everywhere, olólùfẹ́ Sule Alao Malaika, olóríṣiríṣi oléré, àwọn artista Bùsáyọ̀, everybody, Bùsọ́lá, gbogbo wọn ti wà bẹ́ẹ̀. Bùsọ́lá òkè, gbogbo everybody is there. I want you all to come around. Wọ́n ti gbọ́ bẹ́ẹ̀. And feel yourself. Thank you very much. Wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ gan. A dúpẹ́ pé a pè yín wípé ẹ jẹ́ wa. Àwọn alákòótọ́ kẹsẹ̀ tó máa lọ mo fẹ́ sọ béèrè kan sí. Wọ́n máa ń sọ pé Bámi Dayọ̀ Kújọrẹ̀ wọ́n láìkí obìnrin. Ó lè yẹ kí mo mọ̀ pé ẹ̀yin náà jọ wọ́n dáadáa. Àti pé Bámi Dayọ̀ Kújọrẹ̀ náà wá síbi ìtọ́ sọ pé obìnrin táwọn láìkò ló ń kà. Dóyin Kújọrẹ̀ ṣé ẹ̀yin náà fẹ́ràn obìnrin lọ́pọ̀lọpọ̀ àbí báwo? Ẹ jọ̀ọ́ kọ́ lọ́ọ́ má paná ìfẹ́ o, ká máa ríre bára wa ṣe o. Níwájú Ọlọ́run àti ọ̀tá gbọ́dọ̀ kò jẹ́ irọ́. Obìnrin ló bí mi. Obìnrin ni ìyá mi. Mo lábúrò obìnrin, mo lẹ́gbọ̀n obìnrin. Obìnrin lèmi tún tẹ̀lé nínú ẹbí. So tell me how wouldn't I like or love a lady or a woman? Èmi like obìnrin o. But ẹ mọ̀ pé mo like obìnrin. Wọ́n máa sọ pé ìwọ̀tí ní nǹkan o. If I said I love and I like someone, that doesn't mean that I'm going out of my hand. Doing. Bàbá ẹ̀ ló jọba. Thank you very much. Yeah. Thanks for being around. You are not like ọkùnrin o. Láṣìírí bá tú. Kí láṣìírí tú? Wọ́n ní kémi náà like wọ́n ní mo like ọkùnrin. Kí wọ́n náà like ọkùnrin mi ló like ọkùnrin. But ẹ mọ̀ pé nílé ayé ta wà yìí ọ̀rọ̀ obìnrin àtọkùnrin yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ni. Àwọn àfáà, àwọn wòlíì everybody wọ́n ní mẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni lọ́lọ́run kọ fọkùnrin. So obìnrin níwọ̀nba kókó lónìí kọ́lọ́n kó gbàdúrà gbogbo wa. I love you all. Àmín mo fẹ́ lórí ìpàdé Ọlọ́run máa gbọ́ àdúrà gbogbo wa ní àṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà ti mọ̀ Dóyin Kújọrẹ̀ ó ti máa wá síbà láti wá máa kọrin fún alọ́lọ́kọjọ́. Ẹ jẹ́ ká lọ wo gbogbo àwọn performances Dóyin Kújọrẹ̀. Ẹ̀wọ̀n la máa fi ká gba ètò nílẹ̀. Ó dàbọ̀. Thank you.